níjọ́ tí mọ́mi ojú ṣèrà ire gbogbo Erelu ọ̀gọ̀gọ́ wọn ni ó kára ńlẹ̀ bọ́ ni kó ṣe ọgbẹ́ bọ́m̀bì rúbọ ó gbèrú ó tèrú ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀ oúnjẹ olóúnjẹ lè kú dé olóúnjẹ sanra ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀ àtẹ̀kùndẹ́kùn nìfà bá wọlé gbìn ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀. Erelu ọ̀gọ̀gọ́ abiyamọ ló tù fẹ́ o ìrẹ́jọ́ lóko màjàlá lóró nílé. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Abiyamọ lọ́jọ́ ìgbádẹ̀rọ̀, abiyamọ lọ́jọ́ ogun lè koko, kò sóhun bí ìyá o, kò sóhun bí ìyá o. Abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ, lọ́jọ́ mímu lọ́jọ́ àìrímu, ọjọ́ ìyá pébi sùn ló pọ̀ lórí ọmọ. Abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Erelu 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 ọ̀gọ̀gọ̀ abiyamọ bọjá gbọrọgbọrọ. Kò sẹ́ni bí ìyá mi ò abiyamọ tòótọ́. Bí bàbá ti ń pè wá o, irọ́ pin èké bùṣe. Bí bàbá ti ń pè wá o, irọ́ pin èké bùṣe. Àgúnláàgún tẹ̀tẹ̀ ohun ẹ̀rí ẹ̀wí, ohun ẹ̀rí ẹ̀wí. Bí bàbá ti ń pè wá o, irọ́ pin èké bùṣe. Bí bàbá ti ń pè wá o, irọ́ pin èké bùṣe. Àgúnláàgún tẹ̀tẹ̀ ohun ẹ̀rí ẹ̀wí, ohun ẹ̀rí ẹ̀wí. Òjòjò kì í ṣowú o níṣojú alágbẹ̀dẹ. Òjòjò kì í ṣowú o níṣojú alágbẹ̀dẹ. Nítorí kì máa ra òun mo ṣe. Mọ̀rìwọ̀ ọ̀pẹ okó àjárìn aláṣọ. Adífáfẹ́ Erelu ọ̀gọ̀gọ̀ ó jí ní kùtùkùtù ó ń wọkọ̀ ìbílẹ̀ kiri. Ẹbọ wọn ní kó wá ṣe, wọn ní kó rú ewúrẹ́ mẹ́ta, igbá ẹrù mẹ́ta, ọ̀já mẹ́ta, ọ̀kẹ́ owó mẹ́ta, ọ̀nà mẹ́ta. Erelu lòun ò lówó lọ́wọ́, ó bá lọ rèé fẹ́ ọba alára. Ọba alára bá rúbọ kan, ọmọ tó bí fún alára ó ní kí wọ́n máa pè ní ìgárá ọmọ alára. Ìgbà tó kú ò níbẹ̀ ó bá lọ rèé fẹ́ ọba ajérò, ó lòun lẹ́bọ lọ́rùn. Ajérò tún bá rúbọ kan, ó rú ewúrẹ́ kan, ọ̀kẹ́ owó kan, ó sì bímọ kan fún ajérò. Ó wá dúró títí ajérò ọ̀bá rúbọ mọ́. Ó ní ọba ajérò ó ló ti fi àsìkò ń ṣòfò, ó ní ká máa pe ọmọ tóun bí fún ní òfò rẹ̀lẹ̀ ọmọ ajérò. Ó wá kú ò níbẹ̀ ó lọ rèé fẹ́ Ọwárangún àga, ó tún bímọ kan fún Ọwárangún àtìgárá ọmọ alára àtòfò ọmọ ajérò àtàdígárá ọmọ Ọwárangún àga. Àwọn ni wọ́n kọ́ dí ìgárá ńlé ayé. Ògúndá porógbè. Báwo dẹ̀ wá ní gbogbo nǹkan tí owó tí mo kó fún ẹ báwo lè ṣe gbogbo everything sí kò sí problem ṣá. Actually owó tẹ kó fún mi yẹn
ọ̀kan lára àwọn girl tó jẹ́ classmate mi ní school ni daddy ẹ̀ sick wọn dẹ̀ rí owó tó máa san fún wọn lọ́sípítù ni mo wá wò pé kí n fi owó yẹn help ẹ̀ but unfortunately daddy ẹ̀ ti padà ṣaláìsí. ẹ̀yin ọmọ ayé ìsìn ẹ̀ fọ́nìṣà owó tí mo kó fún ẹ láti fi jẹ́ èèyàn òun ni wọ́n kó fún obìnrin ìyẹn ni pé obìnrin ẹ wá important sí ẹ ní náà ìkan tí mo ṣe fún ẹ mo ti ṣe fún ẹ then obìnrin tó dẹ̀ wá important sí ẹ ó ti lọ fi gbọ́ problem àbí kí lọ́dọ̀ pé ó ṣẹlẹ̀ wẹ́ tó bá yẹ pé òun lọ mò ń jáde nísìnyí níná tó bá yẹ pé òun lọ kó tẹ̀lé mi tó bá dẹ̀ lọ kó tó bá ń lọ kó wọlé o. kí ló lágbára ń bẹ̀ àbí ọjà tí a bá fi owó rà owó náà ló yẹ ká tó pa lẹ́yìn kẹ́ ẹ kó fún wa ká dẹ̀ kọjá ikú àwa náà mọ̀ bẹ́ẹ̀ àmọ̀ pé ọ̀bẹ̀ tó bá lò ẹ̀yìn ọ̀sán ẹ̀tẹ́ bá ro tiwa ẹ̀rù tẹ́ni tó yí ju sàwọn sẹ́yìn láti bá ń bá yín rajà. báàlù ló tó ẹ̀yà ní ìfà báàlù sẹ́rí gbogbo ẹ̀ láti lọ papọ̀ ètò ìdílé lówó tó tó ẹ̀ bá tẹ́ bá ra ọkọ̀ ẹ̀ mọ̀ kọ́kọ́ lè rà tẹ́ bá bẹ̀rẹ̀ sí nílò ẹ̀ mọ̀ pé nínú ẹ̀ really appreciate ẹ̀. Àwọn náà máa lọ sí báńkì sí $10 tó bá ìdí àbá 11 o'clock àwọn tó wá gbọ́dọ̀ ẹ̀. ṣẹ́rí ẹni bá fẹ́ ra ọkọ̀ ní ọkọ̀ tẹ́yìn ilé ṣẹ́rẹ́ ni ó ní tẹ́sì ẹ̀dẹ̀ ọ̀fíìsà tó ẹ̀kọ́ máa ṣe pípọ̀ fún wa ní pé a máa kọ́ mọ́tò yìí sí àwọn máa tẹ́sì ẹ̀ lérí àti yìí níbà kápọ̀ gbọ́ṣẹ́ òbí kan èèyàn tó yà wá fẹ́ fún ní ìkẹ́ bá fẹ́ ra nǹkan ẹ̀yin gbọ́kọ̀ tẹ́ fẹ́ ra yẹn láti trust ara yín yẹn tó gbé mọ́tò lọ́fẹ̀ẹ́ nìyẹn ló ti ẹ jẹ́ káwa wọnú ẹ̀ kápọ̀ tẹ́sì ẹ̀ lérí àti kò sí nǹkan tó fún gbogbo ìtẹ́ ìsọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń fà ẹ̀ ń fà bí ẹran tó yí nígbà tí ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ wá sí bíbá àwọn arọkọ̀ kẹ̀tẹ́sì mọ́tò káàkiri àbí kẹ́ẹ̀dẹ̀ ṣe tọ́tẹ́ bá ti fẹ́ wá kẹ́ẹ̀dẹ̀ gbé bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n á tẹ́sì ẹ̀ tọ́ bá dẹ̀ ṣe tọ́tọ́ máa kówó ra mọ́tò wọ́n á dẹ̀ kó wá àdẹ́kọ̀ọ́ kọ̀ fún wọn. ọ̀gá seriously speaking ẹ̀yin náà mọ̀ wọ́n èmi mọ̀ ẹ̀yin dáadáa ẹ̀yin kò débi mọ̀ Sherry street to next sọ́dọ̀ mi 3-story building kan wà níbi ẹ̀yìn street yẹn láti wọn lórí ẹ̀ ẹni mímọ̀ ni wọ́n. ẹ ṣe àyè mi ò kàn ní gbéraga náà wọ́n pè mí dáadáa. ẹ má bínú lóbìnrin ní jẹ́ ọ̀ṣun yóò gbà yẹn sábà wáyé ní ọ̀dà lọ́mú kí ìgbà yẹn kò tẹ̀lé. Światło. Gęsta mgła.
Ọkọ̀ lásìkò lọ́gbẹ́ lọ yìnbọn dára àgbọ̀nsẹ̀. Báyọ̀ ti kọ́ bá mi o. Mọ̀dánù orí mi ò ní ṣe àṣetẹ́ mi ọba mi báyìí. Oṣù ìgbà tí wọ́n wá tí ọba ń tọ́ ọba lọ forí gbálẹ̀ ńkọ́. Ṣé fọ̀rọ̀ forí gbálẹ̀ lẹ́ ń sọ yìí? Alẹ́ tó ràn mí lọ́wọ́ tí mo fi dé clinic nǹkan tó sọ ni pé ó kú mi lòún gbé. Mọ̀dánù Ọlọ́run ní jẹ́. Ó lóun ṣe wíwá mo ti kú lóun ṣe gbé mi dán ibẹ̀ náà ti jí mi náà ti sọ mí dálàyé padà. Ọ̀rọ̀ ara tèmi ò tiẹ̀ dùn mí ọ̀rọ̀ mọ́tò ọkọ̀ lọ́kọ̀ tó ń gbà lọ́wọ́ mi ló máa dá mi. Ẹ̀mí lọ́mọ ju gbogbo nǹkan lọ. Ẹ máa gbọ́ tí gbogbo náà bọ̀ sọ. Wọ́n ṣe tí yẹn tẹ bá forí gbálẹ̀ tẹ lọ bá bẹ́ẹ̀ lọ́nkọ̀ ṣé wọ́n fẹ́ wá gbowó lọ́wọ́ àṣàrà ìlú ni. Káyọ̀dé kò lè yẹ. Tiwa náà yé wa ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni. Ọlọ́run Sọ́pọ̀ ẹ̀yọ́ ti wá sí. Yé bá mi. Mọ̀dánù. Bá mi wá kára olè mi ti ẹ̀rọ. Ẹ bá mi wá kára olè. Ẹ bá mi wá kára olè jàre. Ẹ bá mi wá kára olè. Ó ń bọ̀. Ẹ bá mi wá kára olè. Ṣé ìfàyà gbalẹ̀? Ẹ bí gbé àdúgbò fi gbálẹ̀ kára olè. Ilé Òṣọ́lálé? Bẹ́ẹ̀. Ṣé kò sí nǹkan kan? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan? Bẹ́ẹ̀. Kò sí nǹkan kan. Ara àwọn tó bá mi ṣiṣẹ́ ni ó kàn fẹ́ mú wa dọ́dọ̀ àwọn oníbàárà tó jẹ wá lówó ni òun lẹ ṣe ń wo àwọn ọlọ́pàá. Bẹ́ẹ̀ ni. Tó bá wá rí bẹ́ẹ̀. Ilé wọn nìyẹn lọ́ọ̀kan yìí. Ẹ̀wọ́ àbúrò ẹ̀ ló jáde ṣe dání nǹkan kó bá yín àbúrò ẹ̀. Ẹ ṣe gan. Yes, I love you. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Èmi náà mọ̀ wọ́n nọ́mbà ilé Òṣọ́lálé mo sì júwe fún un ó dẹ̀ ti lọ rẹ̀ báyìí. Kí wá náà lè mọ wá fún. Èmi ò mọ ṣáàjà máa wòran. Màmá ẹ má béèrè lọ́n bí àkàn tán ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ Òṣọ́lálé ní kẹbí àyè ìjọba gbé Òṣọ́lálé sí kí nǹkan tẹ́ rò kó má bá kan tẹ́ ti rò jẹ́. Ẹ dákun bàbá ọkọ mi gbogbo wọn mọ̀ pọ́ ọmọlúwàbí ni gbogbo yín ní tí mò ń wí ni wípé kí ni tó ṣẹlẹ̀ gan torí oṣù òsì nílé. Ọ́físà ẹ ṣiṣẹ́ ọwọ́ yín tẹ́ bá róṣù ńlé ẹ mọ́dún tàbí kẹ́ mọ́ṣù. Bàdá ẹ̀ sọ lọ sínú ilé lọ mú oṣù wa. Wọ́n sílé o. Ẹ ní sùúrù. Ẹ dúró níbi tó wà. Má dúró síbi tó wà. Don't move, stay where you are. Ọwọ́ ẹ̀ dùn mí náà wọ́n tẹ̀ tí ẹ sí. Ẹni tí tẹ bá sọ níbẹ̀ yẹn, you can use it against any one of you. Silent. Bàbá come on, let's go. Ẹ dákun. Ọ́físà Let's go. Ẹ má ṣe bẹ́ẹ̀ tí tó ẹ dákun. Ẹ ní sùúrù. Let's go. Bring it. Ẹ wo bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ Ẹ ní tí tó ẹ sùúrù dákun. ẹ bá gbogbo orí. ẹ gbogbo ẹ ní fún mi lọ́wọ́ náà. Ẹ jẹ́ ẹ bẹ̀ tẹ̀ ní sùúrù. Ó ní bàbá báyìí. Títí gbà mí orí mi o, má fìyà jẹ mí yọ mí lóko ìyà. Orí mi àgbà.
àgbẹ̀yìn ayé mi porogodo. Tàlẹ́ni tí ó yọ mí, tàlẹ́ni tó lè kó mi yọ, orí mi tètè wá yọ mí lóko ìyà. Tètè gbà mí orí mi o, má fìyà jẹ mí, yọ mí lóko ìyà. Orí mi àpèrè má ṣe pínyà fún mi, kí má fìyà bẹ̀rẹ̀, kí má fìyà gbẹ̀yìn ayé mi porogodo. Tàlẹ́ni tí ó yọ mí, tàlẹ́ni tó lè kó mi yọ, orí mi tètè wá yọ mí lóko ìyà. Baálẹ̀ ń tagbó, ìyàwó rẹ̀ ń tò gógóró, ọmọ tún ń gbowó oríta, àbúrò rí pé wèrè ló ń bá wèrè gbélé báyìí. Ìwà, ṣé èyí tí mo tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Iṣẹ́ olórí bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kó tó di wọ́n pa sọ́nà Ìkúrìndé, ìsọsíìsì làwọn ọlọ́dẹ gbá máa lórí. Gélété ló kó aláìgbọràn ṣe lọ́jọ́ kejì, kódà mo mójú mi débẹ̀ lọ wòran. Ṣé pólè ni wọ́n ń jà? Olè ni wọ́n ń jà o, àfàìmọ̀ kó má jẹ́ràn aníní àbí oyè lùsì òun lórúkọ tí ràn wọ́n ń jà. Ó ga fún wọn ràn olè náà gbé wọ́n ń jà pátá. Ẹ má fẹ́ kú wó oòrùn o, má fi wèrè wọ́ màálùú àbí. Ẹ gbẹ̀dẹ̀, ìmọ̀ rẹ̀ lọ. Òkè àyà. Òkè. Òkè àyà. Òkè àyà àbí? Bẹ́ẹ̀ni. 200. Kí ló dé? 150. 150. Ẹ fẹ́ kọ́lé ojú omi. Ó lẹ kí n bọ̀ gangan. Ìrùlẹ̀ fẹ́ gbé àgbẹ̀jẹ̀ lọ mẹ́tò. Oṣù lẹ́bi. Yọ yín o. Ó yẹ kó o lo òkè àyà náà. Olórí àwọn eré kálá àwọn ọkùnrin tí ń mú ọmú lẹ́kọ̀ọ́ náà. Ṣé ìrùlẹ̀ fẹ́ gbé àgbẹ̀jẹ̀ lọ mẹ́tò? Lẹ́yìn ọba mi fún obìnrin 1000 lẹ́kọ̀ọ́ àmọ́ pó lórí ọmú lọ yẹn. Ó gbẹrù yìí náà òkè àyà lọ́gbọ́dọ̀ lọ. Má gùn ọ̀la lójú. Ẹkùn má dẹ́nà fáyà. Ẹ̀yà jókòó. Nígbà wọn mi bẹ̀rẹ̀ mẹ́bọ̀. Ní ṣe gbèrò. Ìjọ sábàmùdà. Ìkọ́dọ̀ ni pé mo kọ̀mítì sí ní gáràjì. Ṣé orí òkúrú sá? Ẹ bá mi bí báyìí, nọ́mbà 1 ni mi olórí, mo dẹ̀ gbọ́dọ̀ gbé. Èmi ò bọ́ ń bí. Ṣé èèyàn tó bá mi sọ̀rọ̀ tí mo sọ fún pé negotiation 150 lọ́lẹ́ mi ò ní gbèrò wọ́n ló mú wá bí. Ẹ ṣe negotiation. Èmi ní negotiation. Ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ní negotiation. Mo fẹ́ sọ̀kò fún ọ̀sẹ̀ ni ọ̀sán. Mo fẹ́ sọ̀kò fún ọ̀sẹ̀ ni ọ̀sán. Mo lè sọ̀kò. Mo ètí òbí bá bá lábàbẹ̀ tí mo ti ń gun mẹ́sìlì. Ẹ ṣe sí àmà ọdún 4. Ẹ rí nǹkan kan ṣe, ẹ tún pariwo negotiation. Gbogbo ẹgbẹ́ yín tó ń rọ̀ kadà ń bí, sáà rí wọ́n bí. Ẹ má máa sọ̀gùn òfò kiri. Ọmọ ilẹ̀ farabalẹ̀ bá ṣe. Èmi sọ sáàmà ọdún mẹ́rin. Má ti sọ ìtàn fún ọ. Ó pẹ́ tó kó máa sọ ọ̀rọ̀ méjì ní gárẹ́jì. Ọkọ̀ yóò pẹ̀ gbogbo ilẹ̀. Ẹ ní ṣe oríire. Ọkùn ti kú wọ́n ti bẹ̀rẹ̀. Èmi ò dé dúró dé yìí. Mi ì dé dúró dé yìí. Òyò kánà yọ yẹ o. Ẹ̀rí o ti bẹ̀rẹ̀. Ògùn yẹn ti máa ń lára. Kí lè ṣe? Tí máa dúró dé kí n sọ mi kú. Èmi àdúró dé yìí. Mo bí sọ́rí ìtí máa bí mi ní láyé mi ní kí n fẹ́ lu ọmọ kọ́ máa máa sá fún mi. Àrífín ni o, dúró kí n pa kí wọ́n pa kí n mójú kò. Sọ́ba mi yé, dúró kí n pa ọ́. Dúró kí n pa ọ́. Àtẹ́lù. Ọbẹ̀ lọ́wọ́ ti rí ọkọ̀ fún mi. Ẹ wò sá, mi ò ń ṣọlẹ̀ ṣẹ́rí ká ní bóyá èmi àti ìjọ ń gbé ilé kan papọ̀ ní ẹ bá lè gbẹ̀rí mi jẹ́ dáadáa, àkóbá lásán lọ́rọ̀ yìí. Mi ò sọ pé ó lè níyẹn o, ìwọ fún ẹ ló pé rẹ ló lè àbí ìwọ ló láwọn tán gbé mọ́tò lọ yìí olóò ti mọ̀ wọ́n tẹ́lẹ̀.
oní street kejì ni wọ́n ń gbé àti pé wọ́n ti máa ń bá ẹ rajà tẹ́lẹ̀ àbí ṣé mo parọ́ mọ́ ẹni. ẹ parọ́ ẹ wò ó ọ̀nà kí bùbá mi lè bòdodo ni mò ń ṣàn ọ̀nà kí òkèlè tèmi náà kó lè pọ́n lórí díẹ̀ sí ó ní mò ń sà tí mo rí pé tí mo bá sọ̀rọ̀ wọn dáadáa tán bá padà wá tán bá wá gbé ọkọ̀ tí wọ́n fẹ́ rà wọ́n á tẹ̀lé wá chéńjì díẹ̀ fẹ́mi náà màá dẹ̀ tún fi ẹ̀yìn bọ̀ ẹbí mi iṣẹ́ náà ló sún mi débẹ̀. ọ̀rẹ́ ti yé mi ń sìn so nítorí kí òkèlè lè bá àpọ́n lórí àti pé kó lè bá àrí ọmọ lọ sẹ́nu ló jẹ́ kó parọ́pọ̀ mọ́ àwọn ìgárá lọ́sàrì. ok ṣé o rí ìmọ̀ràn tí màá fún ẹ òun ni pé tí àwọn èèyàn bá ti wá wò ẹ́ nírọ̀lẹ́ kò sọ fún wọn wípé kí wọ́n wá agbẹjọ́rò tó dángájíá tó múnádóko àwọn ọmọ pàdé ẹni ìjọjọ́ Monday. ṣé o rí agbẹjọ́rò yẹn á lè convince adájọ́ wípé òun kankan bá lọ náà. ilé ẹjọ́. bẹ́ẹ̀ ni ilé ẹjọ́. àfi tẹ́ bá ní owó ọkọ̀ ọlọ́kọ̀ọ̀sán. Káyọ̀dé Sìkẹ́ sá. ṣe rí ọ̀rọ̀ owó tẹ bá wà yìí owó yẹn pọ̀ náà ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé gan bó ṣe máa ń rìn kò yé mi àsìkò tí yẹn bá fẹ́ yáwó yẹn nǹkan kan máa ń ṣe sábàbí ni wàláhì kó àníjẹta lẹ wà ní ẹ bá gbówó lọ́wọ́ mi mo ti fowó ṣe nǹkan kan níjẹta ni nǹkan kan tí mo kàn rò pé a tún lè ṣe ni pé tá a bá lè ríwèé ilé kan tàbí ìwé ilẹ̀ màá mú ìdọ́dọ̀ ẹnìkan tó máa yá yín lówó tá a bá débẹ̀ báyìí lọ́wọ́ kan ni. ẹ sà ṣe rí ọ̀rọ̀ tìwé ilẹ̀ àti ti ilé yẹn a lè rí i ó dàbí pé ilé bàbá wa yẹn lè fọkàn sí kò níwèé ilẹ̀. ilé bàbá yín wo. ilé wa. jagajaga yẹn ìyẹn ọgán ò lè ká wàláhì. ṣé ilé yẹn jagajaga. ilé yẹn ẹ̀yin ò lè fi yáwó. tí ẹ bá rí ìwé ilẹ̀ tàbí ìwé ilé tẹ bá rẹ́ni tó lè ṣe onídùúró tó ní tó ṣe gbàdá tí wọ́n fìsíkì ẹ̀ dúró. ṣé fẹ́ gbòòtọ́ sá àníyàn kankan ṣẹ́rí àwa yìí nìkan pẹ̀lú màmá wa nìkan la wà lónídùúró ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ fi dá yín lójú tí bá lè bá wa rí owó ìyá tí ẹ̀gbọ́n wa fi jáde kúrò mi tí wọ́n wà yẹn ó jẹ́ ká mẹ́tẹ̀ẹ̀ta kóra wa lọ síbi tí a ti máa ṣiṣẹ́ lébùrà lọ́dọ̀ àwọn bricklayer á ṣe àdẹ̀dáwó yẹn á pé mo dá yín lójú ni. ṣíṣe bírí sọ pé èèlò ni ẹ ń fún yín bẹ́ẹ̀ èèlò lẹ́rù kan gbà ló ń bẹ lójúmọ́ ó pọ̀ jù pátápátá láyé ní 1,000 naira per day. ok ṣe bẹ́ẹ̀ ṣe wá ń sọ̀rọ̀ lọ yẹn sá nǹkan kọ́kọ́ sáré sọ sí mi lọ́kàn ìpè bóyá kẹ́yìn gan wa lọ ṣe onídùúró fún wa ẹ̀yin gan dúró ńlẹ̀. èmi ọ̀ndà lẹ́mi tí mo ti yòrò tán yìí wọn ò lè kọ́dà tán bá rí mi lẹ́yìn yín wọn ò lè yá yín lówó èmi wo. ok kí lẹ fẹ́ ṣe fún wa sí sá. kò sí nǹkan tí mo lè ṣe ju pé kárí ìwé ilẹ̀ tàbí ká ló ní dúró fún yín náà lọ. ní kankan. ní wàláhì tàláhì ẹ̀ lè rówó yá mo fi Ọlọ́run ṣe rí Olódùmarè gbọ́ wàláhì ẹ̀ lè rówó yá o. ọ̀nà ṣe ń wá ọ̀kadà báyìí ṣe fẹ́ pa wá ní ẹbí ti kọ́ lẹ́ni ẹlẹ́ni. àwọn ènìyàn náà kọ́ ló ń ṣe rẹ̀ ní ọ̀nà ṣe wọ́n ní kí ló fẹ́ dé kí ló ṣẹlẹ̀ fẹ́ para yín sí ìjọba lọ́rùn ni ẹ ṣe kọ́ṣọ́ ọlọ́kadà yẹn. a bá sọ̀rọ̀ dàpọ̀ ti mú nǹkan ni. ṣèkẹ́ni báwo ni. Káyọ̀dé báwo ni kí ló ṣẹlẹ̀. ó dàtà rí gbogbo nǹkan ò dá mọ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ wò bọ̀dá mi wà kọ́ndíṣọ́n tí ó dára ẹ wò ẹ jẹ́ ká máa lọ sí ìgbò. ẹ lọ́ọ́ lè máa fọ́lọ́ kadà iná wọ́n tẹ ìgbà náà wọ́n sá ti gbà àìrọ́ láyé tí lè ọ̀dẹ̀ lówó yìí tí lè ọ̀dẹ̀ lówó yìí tí lè ọ̀dẹ̀ lówó yìí fílẹ̀ ẹ wọlé sínú mọ́tò ẹ wọlé sínú mọ́tò. tètè gbà mí orí mi o má fìyà jẹ mí yọ mí lóko ìyà orí mi àpèrè má ṣe pínyà fún mi kí má fìyà bẹ̀rẹ̀ kí má fìyà gbẹ̀yìn ayé mi pọ̀. Tóní ọ̀rẹ́ mo ṣe gba ọ̀rọ̀ kan tí grandpa mi máa ń sọ gbọ́ ni ó ní tí ọ̀sán bá ti já ọ̀run ti dọ̀pá ó ní tí ò bá sí orí máa ń dàpọ̀ láìgé onítàtà ń parọ́kọ̀ yìí tó bá ti gégò ọ̀hún dì lágbà jọ
tí ò bá sí ẹnu báwo mi ìbá ṣe ṣe lé ayé lóòótọ́ náà máa ń sọ pé ọ̀rẹ́ bí ọmọ ìyá ṣọ̀wọ́n ṣùgbọ́n mo gbà yí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ọlọ́run máa ń ṣe àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ń ju mọ̀lẹ́bí lọ ìkan nínú wọn ló jẹ́ ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ torí tí bá ṣe tiẹ̀ ń sìn ó mọ̀ pé mi ìbá máa fi aṣọ péńpé jẹun pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n báyìí. ó ní ìdí àti máa dúpẹ́ lọ́wọ́ mi a ní ìgbà mi nígbà òjò kí n gbà nígbà ẹ̀rùn ara bá mi gbogbo alájọ ń gbára wa a lot of things náà ló ti ṣe fún mi nígbà tá a wà ní school tó jẹ́ pé ó yẹ kó ṣe lè rántí gbogbo ìgbà yẹn náà gbogbo ṣe ń ṣe àìpé everything ó lè lè wá ní 900,000 naira tí màá sọ pé yes mi lè fún ẹ but gbogbo owó tèmi náà ní àti gbogbo ọlá tí mo nílé mi náà fún àǹfààní láti lè máa ran ara wa lọ́wọ́ ni mi ṣáà lè máa wò ẹnu condition bẹ́ẹ̀ kí n dẹ̀ sọ pé mo lówó kí n má tẹ̀lé náà kí n má lè fowó yẹn lẹ̀ Ọlọ́run á bínú sí mi but because ọ̀rẹ́ gidi ló jẹ́ sí mi láti bẹ̀rẹ̀. àmọ́ nǹkan kan ṣe ń kọ́ mi lóminú àdúrà kí lọ́bọ̀ ṣe ṣòro tí náà kí o ṣe ṣòro àbí ń gbà wo sígbà wo ló rẹ̀ ti di ẹni tó ti nírú eléyìí ló ti dẹni tó ti kọ́lé tó ti ń ṣe gbogbo ẹ̀. oṣù ọgbọ́n òdìgí o àfi tàbárókùn ìyá ni èjìká tó jẹ́ ká sọ bọ́ lọ́rùn mi ìyá ni alágbàsílẹ̀ ọmọ níjọ́ tí ogun bá le ìyá mi onígi lẹ́yìn ọgbà mi o kò sí kan tí èèyàn fẹ́ ṣe nílé ayé tí ìyá èèyàn bá ti dúró tíyàn ní ọ̀nà kan náà gbogbo kan máa lọ déédéé fún yàn ni téèyàn bá ní ìyá tó bá mọ iye ọmọ tó mọ nǹkan tó ń lọ kò sí rìn tí ìyá yìí ò ní rìn kò sí kan tí ìyá yìí ò ní ṣe tí ò ní lè ṣe kí ọmọ yẹn kó dolóríire. ṣé pé ìyá ẹ̀ lálábàárò rẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ìyá ni. owó àpèkálùkò àǹfààní lọ́la owó onírọ̀ tó bá kọ́ ènìyàn tètè lóore. ọ̀rẹ́ ó kàn ń dárúkọ owó ṣáá bí èlò gan là ń sọ̀rọ̀ nípa ẹ̀. a ní owó tó máa tó mi ṣòwò tí mo mọ̀ ń pa ẹ̀. ok orí òwò gan ló fẹ́ fi owó ṣe. owó kára ọkọ̀ káta ọkọ̀ ni o. ọ̀rẹ́ má jẹ́ ń tànjẹ́ mo mọ̀ ń pa owó yẹn púpọ̀ jù bí ìgbà tó jẹ́ pé òun gan Ọlọ́run fi rán mi látọ̀run wá ilé ayé ni sórí kó tó rí pé nǹkan dagun nǹkan doríkodò báyìí fọlódì mi èmi tó ń wò èmi ni igi lẹ́yìn ọgbà Olasco Motors gbogbo owó tí wọ́n rí pátápátá láyé wọn èmi tí mo bá wọn rèrè kódà mo fẹ́lẹ̀ sọ pé hòtẹ́ẹ̀ tó kọ́ sí àjà èmi ni mo ṣiṣẹ́ tó fi owó yẹn tó fi kọ́ mo mọ̀ ń pa àwọn ra mọ́tò àǹtà mọ́tò. ok bí èlò la wá ń sọ̀rọ̀ nípa tó nídìí sí láti lè fi bẹ̀rẹ̀ bísínẹ́sì. tí n bá rí 3 million ọ̀rẹ́ màá sì máa manage ẹ̀ ó dẹ̀ dá mi lójú pé tó bá fi máa tó bí ọdún mélòó kan màá ti di mílíọ̀nìyà. kò sí problem àgbàrá kò sí problem agbára Ọlọ́run ká. bẹ́ẹ̀. èlò ni mọ́tò ilé afẹ́ jẹ. ilé àbí 5 million naira lélẹ̀. yé ajé o. ilé kéré gan ẹ̀rí lè ní. èlò ni. 30 million naira wọn ni. mo kú o. ìyẹn gan-an ló dẹ̀ wí ní jù. eléyìí kọ́lọ̀ ọkùnrin lélẹ́yìí aláwọ̀ blue yẹn ni tóbìnrin. ètò eléyìí ló jọ tóbìnrin. ìran tóbìnrin. ẹ rí pé kọ́lọ̀ obìnrin lélẹ́yìí. àìrán kọ́lọ̀ obìnrin. èwo ilé sọ́mà gbélé fún wa. ọ̀gẹ́ yìí sábà gbélé jáde. rárá èlò 20 million. wọ́n èlò jáde. àti 25 30 happy birthday. ọ̀dà mi ẹ ra sà. báwo ni ẹ pẹ̀lẹ́. olúwa mi o. máa lọ sí ibi iṣẹ́.
kí ló ṣe tó fọ́ scratch ara mọ́tò bẹ́ẹ̀ yẹn? Ohun ajé lára yín ni. Kí ló ń ṣe ẹ́ náà? Ó máa tẹ̀wọ́nú, kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí? Ẹ má bínú. Kí ló tẹ̀ wọ́nú lé? Àá ti wà nulẹ̀ látara àti jókòó ti sú wa. Àwa ní ká wá wo iṣẹ́ Ọlọ́run lára yín. Mẹ́sì. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èwo la tún rí gbọ́? Owó ni òun ló ní tí òun ò bá ti sí ilé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn lẹ́yìn o torí ẹ̀ la ṣe wá rí yín. Jọ gbé sọkúsọ kúrò wájú mi jèrè. Ṣé ìwọ ò mọ̀ yìí pé ẹni tó ṣiṣẹ́ ló ń dámọ̀ràn owó? Òṣì lọ́mọ aláìníṣẹ́ fi máa ń dámọ̀ràn. Anyway yẹn ò kàn mí. Owó tí mo ní kí mọ́mì fún yín ní last week nǹkan. Ẹ máa gbọ́ bọ̀dá mi ṣé mọ̀ wípé owó tá a ṣiṣẹ́ kù kí tọ́jọ́ àti wípé mélòó gangan lè rà tó náà ń yọ òun lẹ́nu owó tẹ fún wa ò tó nǹkan kan owó pàpánu ni. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n sọ lọ 200,000 tẹ fi ránṣẹ́ ṣóun lówó ni owó tó jẹ́ pé bọ́n ṣe kó lé mi lọ́wọ́ gan kí n tó jáde dé 1 or 2 places owó gan ti yóró. Kéèyàn notice pé mi sábà laago ni tí n bá máa lọ aago sọ́wọ́ mi ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti bí 200k torí mo mọ ọwọ́ tí ẹ̀gbọ́n mi gbọ́dọ̀ máa dọ̀tí ní kiri ìgboro. Ẹ wo ẹ kàn ń fìyà jẹ wá ni amọ́ntẹ́ tó náà amọ́ntẹ́ tó owó tí mi lè ra bàtà mi lè ra jíǹsì inú ẹ̀. Ṣé o mọ̀ pé ó ṣe ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀yìn? Àbọ̀rò bó ṣe ń sọ̀rọ̀ tọ́rọ̀ dẹ́ ń jò lẹ́nu ẹ̀ bí omi tó ń dà sínú apẹ̀rẹ̀. Owó ní báíbù ń pa ńgbà tó sọ wípé ó rọrùn fún ìbákasẹ̀ láti wọ ẹnu abẹ́rẹ́ o. Kò rọrùn rárá àti rárá o. Kò rọrùn fún mi láti rí owó o. Iṣẹ́ ni mo ṣe kí n tó rówó, wàhálà ni mò ń ṣe o. Kí n tó yọ ojú owó, kí n tó yọ èrè. Kò ṣe nǹkan tó rọrùn o. Èmi ò dẹ̀ kó owó ìjọba jẹ, mi ò náwó ìjọba o. Torí ńgbà tẹ́wọ́ lórí ṣe lẹ́yọ fóònù lẹ́yìn ya oríṣiríṣi káàkiri nulẹ̀. Ẹ ti rí nǹkan tẹ́ rírí. Èmi ò kó owó jẹ, mo ṣiṣẹ́ owó mi ni. Ok, ìyẹn bẹ́ẹ̀, ẹ bọ́ sí ìgboro, ẹ ti gbọ́, ẹ bọ́ sí ìgboro, ẹ lọ wáṣẹ́, ọlọ́ọ̀ṣẹ́ ti parí skul yìí. Mo ti rí ẹni tó yẹ pé ó bẹ̀rẹ̀ as a cleaner tó dẹ̀ bẹ̀rẹ̀ títí tó fi di bank manager nígbà tí ẹ bá ti ní ìwé ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Hey bro, unlock your dreads so that you will unlock your brain, you get there and work. Ìgbà tí certificate bá ti wà lọ́wọ́ yín, ìwé ẹ̀rí yín, ẹ̀gbọ́n pẹ́pẹ́kẹ́ bọ́ sí ìgboro please. My dear. What's calling? Ẹ káàbọ̀. Báwo ni dé? Not bad, and yours? Fine, thank you. Ẹ̀dẹ̀ mo fẹ́ sáré rí yín. Bàbá ọkọ mi, ìyá ọkọ mi, ẹ kú jókòó. Ẹ kì í sáré ọkọ mi ṣẹ́gun. Olórí burúkú ni ìyàwó ẹ̀. Olórí burúkú ni ọdún yìí tó ń fẹ́ oṣù bọ̀dá mi. Bó ṣe ń mú lọ yìí ó ń lọ kó ọ̀rọ̀ burúkú sórí ẹ̀ ni ó ń lọ sáìkì ẹ̀ pé kó má fún wa lówó ni òun ló ń ba ti bọ̀dá wa jẹ́ bó ṣe wà yẹn dẹ̀ rí mo mọ báwọn àbúrò tí ẹ ṣe ń gbádùn gbòòrò tó ń tẹ́ wọn sí fàájì tó ń tẹ́ tó ń lo mọ́tò oríṣiríṣi. Ẹ̀gbọ́n mi ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹni tá a bá kọ́ níkà tó bá ṣe á jẹ́ wípé ìkà ń gbénú fúnra rẹ̀ ni bọ̀dá mi gan-an ṣe é ṣàkíyèsí pé bọ̀dá mi láhùn sí ara wọn gangan ráṣọ tó máa ń wọ̀ ni àwọn aṣọ yẹn á kàn máa dán lójú lásán kò sí nǹkan kan níbẹ̀ mi ò gbọ́dọ̀ ní 1/4 owó tí bọ̀dá mi ní wàláì sitin akuran ọlọ́run designer toothpick mo gbọ́dọ̀ máa fi ta yín. aláìwọ gbọngàn ní wèrè tó mú wa. Olórí burúkú ni bọ̀dá mi olórí burúkú pàtàkì ni wọn àbórí bó ṣe ń sọ̀rọ̀ tán fún wọn tán unlock your dread láwọn tí mo mọ báwọn náà ṣe jìyà ìwọ dẹ̀ ló fà á o ìwọ ló fà á torí o mọ̀ pé ní gírídì tẹ́lẹ̀ kó tó ní ká máa bọ̀ lọ́dún ẹ̀ ẹni tó jẹ́ pé bó ṣe wà yẹn ó ti kú òní akagan adẹ́tẹ̀ ni kò lè rí ọwọ́ tó máa kìbọ̀ àpò mọ́ bó ṣe wà yẹn òun náà wá ń sọ ẹni tó jẹ́ pé bàtà slippers ọ̀tọ̀ọ̀tọ̀ ló wọ̀ tẹ́lẹ̀ tí mo mọ bó náà ṣe jìyà ẹ gbà mí wọ́n ń sọ̀rọ̀ sí mi bàbá jẹ́ máa sọ̀rọ̀ ìbàdí báyìí. èmi náà ní ká gbìyànjú. má wọrí yá máa lọ tó bá dẹ̀ wọ̀ ẹ́ dúró síbẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ di zombie no go go unless tẹ́ làm tó go zombie ọdẹ. báwo lẹ́yìn ṣe máa dúró dè mí ṣáà ṣáà ní dágbére fún wọn. ẹ kú ọrọ̀ ajé o ṣẹ́ẹ̀ta o àbú àsìkò yóò ibi ò ní pa á o. bí a bá wà wọ pé a bá wọ ẹja. ẹdúró sẹ́ẹ̀tì sọ́wọ́ àti ẹ̀tẹ́ mú.
Tádélé bọ̀ ń rà yìí. Ibi ẹ̀dàgbàdé yìí, ewu ni lórí yín. Èmi ló wá sún débi àdẹ̀tẹ̀ wá gbé lọ́jà. Àmọ́ àbùkù onílé. Bẹ́ẹ̀ àbùkù oníbùsọ̀. Ọmọ wa kú ọ̀dọ́jà yìí, ìwọ̀n ọ̀fọ̀jẹ̀ náà lọ́rùn. Àwọn akọrin fún mi, kí ló gbé? Àkùkọ kí ni? Ọmọ àjọ bí ọjà, ọjọ́jà, tẹ̀lé já. Irú kí lè yí ẹ̀jẹ̀. Mami, ìkà máa níyìn o. Ẹ sọ fún mi náà, ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣẹ̀yìn tẹ́ fi rò pé ńṣe ló yẹ kẹ́ ẹ gbé aṣọ àbùkù sí mi lọ́rùn. Ẹdìyẹ ẹdùn èlú náà mú un di atádélú ọ̀hún rárìn wọ́ọ̀dì. Kí lẹ fẹ́ díẹ̀ ṣe? Kí lẹ fẹ́ jẹ́nu ẹ̀ díẹ̀? Má bínú. Dàní kó má bínú. Ẹ sọ fún mi kí nìkan tẹ́ fẹ́ jẹ nínú ẹ̀dẹ̀ tẹ́ bá fẹ́ jẹ láàárọ̀ jẹ lọ́sàn-án tẹ́ fẹ́ jẹ mẹ́wàá lálẹ́ tẹ́ bá fẹ́ kí n kọ́ odidi poultry fún yín Ọlọ́run ṣe mo lè kọ́ fún yín. Ẹ wá lọ jí ẹ díẹ̀ ojúmọ́ gbà mí ti fún yín o. Ẹ wo bọ̀dá mi ìyẹn náà ti tó àwọn náà mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa wọ́n dẹ̀ ti regret action wọn. Àléyìn ò dáa ẹ lójò ló pa ṣé òjò ó ṣan ẹwà rẹ̀ dànù ni ká pa ẹnu pọ̀ ká bá wọn wí ìwọ tún gọ sẹ́yìn kankan àbí o mọ̀ yìí pé ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣọ lè ló dàbora. but bọ̀dá mi. shut up as well torí mo mọ̀ pé nǹkan tí wọn náà máa sọ jáde lẹ́nu kò ní nítumọ̀ ẹ̀dùn màmí ẹ̀dùn náà fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan kí ni nǹkan tẹ́ ẹ rí gangan tẹ́ fi lọ jí ẹ díẹ̀. ẹ má bínú sí mi o ẹ má bínú sí mi o bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ń bí mi nù o àdìkẹ́ sọ̀rọ̀ fún mi ẹ bá mi sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ọmọ yín ló dúró síwájú yín kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi lọ jí ẹ díẹ̀ màmí. Ẹ̀mí bínú náà ni. Kò burú ẹ máa yanjú ẹ ṣé ti bọ́. ẹ wo bá mi. wọ́n ń béèrè lọ́wọ́ yín pé kí ni ìdí tẹ́ ṣe lọ jalè ẹ sọ pé ẹ má bínú ẹ ní bínú náà ni kó jọra wọn. Má bínú. Àmọ́ àbùkù onílé. Ìwọ lóhùn irú àdánwò wa lè lè báyìí. Àbùkù oníbùsọ̀. Mami ẹ má bínú ṣáàlẹ̀ ń sọ. A ó ti ṣe ìrísí o. Wọ́n ti ní ká má bínú ní tó ṣẹlẹ̀ ti yé mi ṣé mo pé bí ń pa wá ni ibi tó ń pa wá ló jẹ́ kán lọ jalè àbí wọ́n dẹ̀ fẹ́ sanwó skul ni. ẹ̀yin lẹ́bàá. Ẹ bá ń bẹ ẹni wọn má bínú. láti gba kádébà wọn ti àyọ ibi iṣẹ́ ọmọ ẹgbẹ́ tí mo dé ní ẹ. iṣẹ́ ni lọ sókè lọ sísàlẹ̀ lọ sábùjá Port Harcourt sọnà kò easy. àṣelà ní sáà ẹ wèrè kan mẹ́fẹ́ tara wá ní ọlọ́run lọ́mọ sí àṣelà àṣelà fúnra rẹ̀ mọ́sẹ́ ọ̀kadà ní sí àṣelà. ẹ kí gbogbo àwọn àdáyé yìí lẹ̀ ọ̀pọ̀ ẹ̀rọ ń ga yìí. ẹ̀yìn ọgbọ́kùn Jímọ̀. Jímọ̀ ìwò. bẹ́ẹ̀ ni lọ pósítà rẹ̀ tó wọ̀ gbọ́ ọmọ tí ọmọ sí owó ìjọ kẹ́lẹ́bà tó gbowó fún gbogbo lẹ́gbẹ̀ẹ́. ó yìí gíga yẹn. ó ti kú iye ìwọ tó sì ń bẹ̀ ìsìn náà ń gba ọmọ rí àwọn akẹ́sùn ìyá láyé ẹkún ló wọ̀n ránṣẹ́ ní ìrírú kú èrí láyé mi nígbà tí wọ́n ọ̀kadà lọ́wọ́ yìí wọ́n kọ̀ kọjá wájú tírélà náà bá tún lè wọ́n tún kọjá ẹ̀ wọ́n tún wájú
mo lu ẹ̀ka kan gbani gbó síwájú tírélà gbá tírélà kan tẹ masínì ẹ̀mí táyà yìí kan tẹ orí tiẹ̀ fọ́ ní bọ́ọ̀là ojú ẹ̀ yìí méjèèjì wọ́n kàn yọ ní pò nígbà tí tírélà lọ tán wọ́n kàn dìde ní láì lòdì láti báyìí ó ti wo fíìmù Dracula báyìí ní ṣe ń ṣe lọlé ìsàmìlàkẹ́ wọ́n kún gbọ̀dù ní ìlú ẹ̀rí ń mò délé tó bá ara lé ó tún wá sí bẹ́ẹ̀sì wọ́n á fi mọ́sánì gbèrò dáàmù ẹ̀sẹ̀rẹ̀ o. kílẹ̀ torí ẹ̀ ń wá mi lọ wa òkè mo ti gbọ́ wọn ló wá mi délé kìlò torí ẹ̀ ń wá mi. mẹ́sìnì olórí ibú yìí ó fẹ́ pọ̀ mi mo ní ọba tèmi jẹ́ tó bá sì ti ń gbọ́ àti pé bá bá rí lé ọlọ́run ló sáré. àti bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà láti ọba ní kọ́lá sàtì kiri nágbádá wàhálà ẹ̀ ní ọ̀pá mẹ́sìnì tí onítáyà àtẹ̀yìn yìí ojú mẹ́jọ ló ní báyìí síwájú 16 ni wèrè tó bá ń fẹ́ yìí ó ní kò lè déjọ́ sùn kó tó di pójò kí ìdí owó tí mo ti fi ra túùkù àbí kí n ra táyà mi ni mo torí ẹ̀wọ̀ wá. torí táyà ló fi wá mi owó tí mo mọ̀ pé o ní ọ̀kadà mẹ́jọ tó rẹ̀ tún kọ́ ilé lọ. olórí ibú ni wọ́n tún ti dọ́dún ẹ̀ wọ́n ti dọ́dún ẹ̀ bò ó bẹ́ẹ̀ ṣe ń bà yẹn jẹ́ nù bí wọ́n bá wí wọ́n ní aláṣẹ la ó ti kọ́lé o bí ogún o aláṣẹ la o masini tó ní o ó tẹ́ 100 o àbúrò mi tó jẹ bàbá ìjẹ̀bù lọ́la masini méje tó kó sí kí àmì tí mo bá gbowó ẹ̀yọ́ ká sọ wèrè tí mo ní nì iná ní ẹ̀sìn pápá bẹ́ẹ̀ dànù tí èsè mi ṣé o bá mi yé bẹ́ẹ̀ bá mọ ẹrẹ sí ìdajì ìgò ní bá pè lápẹ̀pà kò lè gbọ́ o àfikẹ́ ní sùúrù kò jí o ẹ̀ dára alẹ́ jí tí ọ̀gbọ́n dára sí ti kẹ́ni ọmọ pariwo ẹ̀ bọ́ bá lọ́wọ́ yìí sọ fún ọgbọ́n mo ní ní ẹ̀yọ́ kan ṣo tó jẹ́ tèmi rè ìṣẹlẹrẹ níjọ ajé tutù náà mú bọ sọwọ mọ́tò láàrin òrì is coming everybody wa o ebi ebira mi is coming ẹ kà sọ tí mo nílè mo sì ń bẹ lọ́n pé kọ́lọ̀ ń ṣe dáadáa tó bá ń wọ lọ́hùn no problem tó bá sì sọ pé bẹ́ẹ̀ kọ́ no problem ṣe máa sáwọn pé ìjọ tí oníkàlùkù bá kú bẹ́ẹ̀ bá lóhùn gba ilé kan òun gba self contained àtìyàwó àtọmọ tẹlifíṣàn wà mẹ́ kò bá self contained o sàárè ní self contained sàárè gidi ní self contained wọ́n yàn mọ́nu 6 feet àwọn wèrè ńlọ́jọ́ lórí fíìdì olówó tí ń lọ bẹ̀ fún mojú lọ́kàn o n ò bá kú tá àtọmọ mọ wọn fi bẹ́ẹ̀ fò su grandpa ọ àgànú rẹ kí wèrè márùn ni o fún wa márùn ni ebi ètò àmì jẹ ẹyọ kanjọ tó mọ nílé ní mo torí ẹ wá 3,000 ọjà 33,000 méjì 33,000. kò sí problem aláṣẹ la bàbá. ẹ ṣáà máa yẹ kí mi náà mú change kan dání má bínú má lè gbélé. tóní mò ń dá dúró méjì lọ owó ìtìlẹ̀ o 15,000 rè. 15,000 yẹn mo mọ̀ fún yín bẹ́ẹ̀ ni tó dà yẹ lè fẹ́ dé tamak tẹ bá rà àwọn èèyàn yín náà lè fẹ́ fún ẹ lè fẹ́ ṣe àwọn kan mí náà nínú ẹ̀. ẹ sọ fún àwọn bọ́ọ̀lù fẹ́ rí mi. èmi ò tẹ́ nínú ogún mi lọ́wọ́ nínú mo kàn rí ọmọ ojú wọn ni. tó dẹrù wọ́n yẹ bẹ́ẹ̀ mi síwájú díẹ̀ bẹ́ẹ̀ mi wájú díẹ̀ tó dẹrù ìjọ tó nì ọjọ́ máa gbowó ọmọ ya tọ́ta ògbówó ló ṣe o ìjọba máa gbowó ló ṣe o ìjọba máa fún ọbẹ̀ ó kúrò lẹ̀ ìgbẹ́ kúrò lẹ̀ fún ọbẹ̀ ó ìjọba bẹ́ẹ̀ kúrò lẹ̀ gan. ẹ pẹ̀lẹ́ ṣe wà ókè ẹ̀yin tèmi nìyẹn mo rí owó yẹn lákàntì mi mo rí 50 million naira. bẹ́ẹ̀ni mo ti rí ẹ ṣé Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ tìbí yẹn right next order tẹ́lẹ̀ fẹ́ make yẹn yeah it's fine mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ okay mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n ọkàn tó kàn wá bẹ́ẹ̀ ni pé owó yẹn ẹyọ kọ̀ọ̀kan ọkọ̀ yẹn ó ti kúrò ní 4.5 million naira. 5 million ló bá dé ṣe gbọ́ 5 million ní ẹ̀yìn náà èló lẹ́gbà jáde látọ̀ ẹ ṣe 5 million jèrè ṣe gbọ́. Chief Tijani lóhùn ṣe gbọ́ all right àmà pẹ̀lú. ọmọ ìṣọ̀ọ́yà lẹ́mí má fi lẹ́mí ṣe ibùgbé rẹ̀ tó bá kàn ènìyàn tètè lóore. Francis
jọ mo ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ ní tó bá rí màámi ní àdúgbò yín yẹn. Ó rí wọn. Tí o mọ̀ pé the last time yẹn náà ìwọ ló sọ pé o rí wọn ní àdúgbò yín, mò ń wá wọn ní mi rí wọn látàárọ̀ ni. Jọ tó bá rí wọn jọ pè mí ṣùgbọ́n ó ṣe gan. Alpha ṣé o ti rí wọn? Ẹ wò gbogbo bí tí mo wọ pátápátá ni mo wá wọn lọ èmi ò rí wọn o mi ì rí wọn rárá. Ibo wà ní màmí fẹ́ wà báyìí? Ẹ̀rù tí ẹ̀dẹ̀ wa ń bà mí kó má jẹ́ wípé màmí tún ti lọ. Wọ́n tún ti ṣe kíni? Jọ wọ́n tún ti ṣe kíni? Mo mọ nǹkan tó ń try láti insinuate o mi láìkẹ́ ìtumọ̀ yẹn náà wò kí ló ń ṣe ẹ́ ń sìn tó bá ti ń sọ̀rọ̀ bẹ́rí lójú ọmọdé lọ́rùn ló máa ń wòyàn. Hey, it's not like that ẹ̀gbọ́n mi ẹ try láti gbọ́ mi yé ẹ rántí wípé èní lọ́jọ́ àlàmísì tí wọ́n máa ń ná ọjà alámùtú. wọ́n lọ ṣe kí ni sọ pé gbogbo nǹkan tó ń sọ dẹ́ ń bí mi nù ó ń bí mi nù gan má dẹ̀ jẹ́ ń change ẹ̀ mọ́ ẹ lọ́wọ́. ẹ mọ̀ fún lé o. Káyọ̀dé. Màámi. Síkẹ́. Kí ló dé? Kí ló dé báwo lè ṣe báyìí látàárọ̀? Ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín náà mọ̀ lọ. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín mọ̀ lọ. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa lẹ lọ. Màámi báwo lẹ ṣe ń ṣe báyìí ṣé kò yẹ kẹ́yìn fọ́ọ̀mù akẹ́tọ̀ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wa ni àwa ti ṣe wàhálà káàkiri àti ń wá yín káàkiri a tún pé fóònù yín not available ló sọ fún wa irú ìrìn wo leléyìí náà. Ṣìkẹ́ mi èmi ni mo fà kì í sì tún ṣẹjọ́ mi ná ẹ ó yẹ kí n lè sọ fún yín ṣùgbọ́n nǹkan tí mo wá ń rò ní wípé tí n bá ní kí n sọ fún àwọn ọmọ yìí ó ṣeé ṣe kẹ́ ẹ̀ tún sọ pé n ò gbọ́dọ̀ lọ ọbẹ̀ n tọ́ fàánù kí náà mo kúkú bá lọ kí ni mo tún lọ ṣe ń bẹ̀ tí mo bá lọ. Ó dáa ká dúpẹ́ pé ẹ ti dé láyọ̀ àtàlàfíà. Kí ni mo tẹ wá bá bọ̀? Kí ni wọ́n fẹ́ mú bọ̀? Kí ni màámi fẹ́ mú bọ̀? Àwọn náà mọ̀ pé ibi táwọn lọ yẹn ò kì í ṣe ilẹ̀ eré náà. Màámi ẹ wo nǹkan tẹ́ ṣe ó dùn mí o ó dùn mí gidi gan ni. Nígbà tẹ́ fẹ́ lọ bì kan torí tiwa ó yẹ kẹ́ ẹ sọ fún wa náà. Tá bá fẹ́ kẹ́ ẹ lọ a máa sọ fún yín tá bá fẹ́ kẹ́ ẹ lọ a máa sọ fún yín ibi tẹ́ ẹ lọ àwa ò fẹ́ kẹ́ ẹ lọ torí pé tẹ́ ẹ lọ bá kò wúlò fáwọn rárá. Ẹ wo nǹkan tó dé mi lójú jù láyé yìí ni pé tó bá ṣáájú mi níláárí kò lè níláárí jù mí lọ ẹ gbà yẹn ó ṣú ọ. Káyọ̀dé lílọ tí mo lọ mo sọ pé nítorí tí ni ẹ wo ó yẹ ká ẹ máa ní sùúrù pẹ̀lú ẹ̀gbọ́n yín o so ti yé yín o kí ló dé tẹ wá fẹ́ yọ ọmọ ìyá àwùsá ẹ wá wò lójú ẹ̀mí mi ẹ ní yọ ọmọ ìyá àwùsá o wọ́n ní àìfẹ̀lẹ̀ kíbòsí òun la ìfẹ̀lẹ̀ gbọ́ èèyàn gbọ́dọ̀ ní sùúrù tí wọ́n bá jẹ́ ewúrẹ́ òun sì gbọ́dọ̀ jẹ́ àgùntàn. ẹ wo èmi ò tẹ jẹ́ kankan nu méjèèjì mi jẹ́ kankan nu méjèèjì. Màámi ẹ má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí a ṣe mọ́ wa o nítorí pé níjọ́ tá à ń sọ yìí kò sí ẹni tí ó fi ohùn líle bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ló rọ́bìṣì wá bí wípé àjámọ̀ kankan lójú wọn bọ̀dá mi Káyọ̀dé tún sọ fún wọn wípé àwọn ti lọ pírèsì wípé building materials òun ni ọ̀nà àwọn tẹ bá gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n mi sọ ẹ ní sọ pé ìyá kan náà ló bí wa. tẹ bá rí nǹkan tó sọ nítorí owó òṣò kọ́ tẹ̀ kówó fún mi owó òṣò kámbọ̀yà nìyẹn nílọrin kọ́ kó òṣò fáwa irọ́ ni wọ́n ṣe bí ìwèrè. wo Káyọ̀dé Ṣìkẹ́mi ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ ti ṣe rò ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n yín níjọ́ tẹ̀ ń wí tẹ̀yìn ò ṣe àkíyèsí rẹ̀ òun lọ́fà tó fi wùwà bẹ́ẹ̀ ṣé bọ́mọ ìyá kan náà jọ ni ẹ gbọ́dọ̀ ní sùúrù o ṣe bí ọ̀rọ̀ tẹ̀yìn méjèèjì tẹ́ ẹ̀ máa lọ bá a sọ ṣé bí lèmi náà lọ bá a sọ àmọ́ ṣe pé bóyá mo lóògùn kan tí mò ń lò fún ni mo bá a sọ̀rọ̀ ó sì wọlé ó gbówó jáde sùúrù lẹ́ni o ṣàwáríjọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ lọ bẹ̀ o nǹkan kan ló ṣẹlẹ̀ ńjọ́ náà tẹ́yìn ò ṣàkíyèsí. ẹ wo bọ̀dá mi gírídì ni wọ́n ti gírídì jù ẹ tó bá gírídì bó wọ́n ṣe máa ṣe kiri ni wọ́n máa lè jú kiri wọ́n ṣe bí ẹṣin national theatre torí tiwọn wọ́n ṣe gbé ẹṣin kúrò ń bẹ̀ èlò lọ́fẹ́ fún mi káwọn ẹ̀yà tí ń dúró kémi kan kò wá ni wọ́n á kóso fún mi máa kán anybody pa ìṣó. Káyọ̀dé òun lọ́fà tó fi ṣe bẹ́ẹ̀ o ó yẹ kẹ́ ẹ máa ní sùúrù pẹ̀lú ẹ̀gbọ́n yín o áwù a máa ṣe pé lílọ tí mò ń lọ bá kì í ṣe pé bóyá mo lóògùn àbí nǹkan kan tí mò ń lò fún ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀ máa sọ fún tẹ́ ẹ bá lọ òun náà mo bá sọ̀rọ̀ náà mo sì bá lọ lónìí lórí ọ̀rọ̀ yín lọ bọ́lé ló gbówó jáde mi. ó ti yé mi màámi ṣe rí láàrin èmi àti àbúrò mi ó ti yé wa ń sìn pé bàbá kan náà lè bí àwa fún ṣẹrẹ gbọ́n mi bọ́dọ̀ oṣù ẹlòmíì lè bí wọn fún torí ẹ̀jẹ̀ kan náà ò rán nínú wa rárá. Káyọ̀dé tó bá ṣẹ̀yìn mi ló ti sọ orúkọ tó sọ tí wọ́n bá wí fún mi wọ́n mọ̀ mọ́ jiyàn ṣé n tó fẹ́ mú jáde ni wípé mo ta sí àgẹ̀rẹ̀ kì í ṣe bàbá yín ni mo bí oṣù fún wo ntọ́ wàá mọ̀ wọ́n fi yí ọ lónìí
sórí inú ọmọ tá a máa bí wọn a máa rí ọmọ ọkọ nú ọmọ àlè àti máa rí ọmọ àlè nú ọmọ ọkọ bọ́rọ̀ ti ṣe rí nù so ti yẹn báyìí ẹ ní sùúrù o ṣe é rí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì àti oṣù sùúrù lọ́gbà o ẹnikẹ́ni kan tó kú lé ẹnikẹ́ni kan tó wá débẹ̀ wọn ò bí léèrè o sùúrù ni a máa ní o ẹni tí ọmọ bó ṣe bí ọ̀bọ o áwù ó ti ẹ̀jẹ̀ nǹkan yẹ̀wò lọ́wọ́ abẹ́ bí ọ̀bọ tí ẹ̀gbẹ́ mi sí. ẹ ò ti yé wa. owó apẹ́kálùkù àǹfààní lọ́la owó nìkan tó bá kọ́ ènìyàn tètè lóore. ẹ̀yin lẹ fún mi lówó oṣù fún mi lówó. èrò lè jẹ́ báyìí. màá rí yín. màá rí yín mo ní fàájì tí ó gbọdọ̀ mo lè yé yín láyọ̀ lẹ máa rẹ́ mi náà. ẹ má lọ fowó ṣe fàájì kẹ máa béèrè owó lọ́wọ́ ti tèmi o. owó apẹ́kálùkù àǹfààní lọ́la owó nìkan tó bá kọ́ ènìyàn tètè lóore. ẹsẹ̀ kan ló wá nu nọ́mbà ìṣá sórí pé lórí burúkú ni wọ̀wọ̀wọ̀ yìí ó ṣe máa ń ṣe báyìí pẹ̀lú mi náà ó ṣe máa ń ṣe báyìí pẹ̀lú mi jẹ́jẹ́ mi mo wà ní lánàá tó pè mí lórí aago pa bàbá ẹ sáré máa bọ̀ nọ́mbà ti dé o nọ́mbà iṣu ọ wèrè ló gbé nọ́mbà wa o mo dé ń sìn 35 19 nìkan ló wá 35 wá. bàbá ẹ má rò rárá ṣe gbọ́ ẹ wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá jẹ gbogbo yẹn máa ń ṣe nìyẹn a ti máa rò pé ní tó bá gbọ́ alẹ́ lẹ́yìn ọkùnrin máa lọ change number ni. tí wọn náà mọ iye tí mo rẹ sí 30,000. bàbá ẹ má rò rárá ṣùgbọ́n bàbá ìgbọ́ wà lẹ́sìn o ó dẹ̀ ṣú ọ̀gán 3 direct ni o. ó tún ṣú ọ. kẹrin eléyìí ẹ má da ọ̀tẹ̀ rárá àti gáàná ti send eléyìí ó dẹ̀ ṣú ọ̀dà ó dá mi lójú tá dà. ìwọ bọ́ yìí mo máa ń láìkí ẹ nọ́mbà tiẹ̀ ò ń dúró tòsí rárá Ghana lélẹ̀ ti wá tànà wèrè ló fún ẹ tìjẹta ojú oorun ló ti gbé wá. ṣé bàbá ẹ má da ọ̀tẹ̀. jẹ́ kí n wò single two àbí 65 80 jẹ́ ká forecast two yẹn bàbá two yẹn ló dúró orí yẹn yé bàbá jẹ̀bi ti dáràn two bàbá 65 wà o 56 ni o kì í yé 65 o. 5 ni bàbá ẹ má da ọ̀tẹ̀. ọ̀hún tó jẹ́ ká ṣe báyìí ṣe direct tàbí kó bá ń páàmù ẹ̀ kọ́kọ́ páàmù ilé páàmù ẹ̀ select nọ́mbà bẹ́ẹ̀ kó páàmù ẹ̀ ṣùwárí lè 3,000 tó kù yìí rẹ sí owó mi wà lọ́wọ́ bàbá jẹ̀bú máa gbà oṣù ọba jẹ iná fi lè mú nǹkan forget yá rẹ sí kò wá sẹ́ni tó jẹ lánàá rárá. tó jẹ gbogbo owó gidi lé bí a 20 naira. 20 gbogbo àwọn oníṣẹ́. ọlọ́run jẹ́ kọ́ ọmọ ájú ọkùnrin ṣe ọ̀tọ̀ ní kéèyàn máa ṣe bẹ̀ kóbìnrin máa ṣe gbogbo ilé agbájé tí ọba ti máa ju ọkùnrin náà ò ní nífẹ̀ẹ́ àtọ́fẹ́ pé dáa bá ń wọṣọ lọ́wọ́ bọ́kọ̀ ọ̀yàn bá ń wọṣọ ìwọ lọ sọ fún pé fìlà ilé o ńlọ́dà fún tẹ̀wọ̀ yìí o ẹ wọ bùbá ilé yìí bàtà yín ní kẹ́hìn lò sí irọ́ pínkì yìí náà ni ìyàwó ladies in pínkì owó àti bẹ̀rẹ̀ ẹ̀sìn náà ni torí ìmọ̀tọ́ bà kiri báyìí ìyẹn ra fóònù fún yàrá fóònù fún bí ló jókòó sí wọn ní sùnmọ̀jú náà jẹ́ mọ̀ tẹnu. ọmọ mi ò lè mọ́ra wọn àwọn owó òṣì yẹn ṣe ní sàbílẹ̀ ìgbà wọn ti gọ́ọ̀mù sí. ẹ káwọn mẹgbẹrù lẹ́ni ẹ̀yìn wo bí wọ́n bá ń ṣe ọbẹ̀ ní tó wù mí jẹ lónìí wọ́n ṣe ọbẹ̀ ẹ̀gúsí ó mú gidi ní o wọ́n bá ra panla tí ó torí owó báyìí wọ́n ní wọ́n bọ̀ wá tọ́kì àti bọ̀kọ̀tọ̀ oníjì bọ̀kọ̀tọ̀ ẹsẹ̀ ní kọ́ ra o wọ́n á jẹ́ kó ní pòmù nù dànù yìí wọ́n mọ̀ dáná o ẹ̀jẹ̀ fi nìkan àwọn ẹ̀ máa ń pè lárùn tí ó gbógun àìkàwé náà àwọn tí ó gbógun mọ̀ ni ìwọ ọmọ pòmù bó o ṣe tó yìí
ọ̀tọ̀ mọ̀ ní kárẹ́ ni bí ọ̀tọ̀ ní kárẹ́ ni kọ́ ni o kí lè bó pọ̀nmọ́. Púùmù ní ẹgbẹ́ pọ̀nmọ́ púùmù ní ẹgbẹ́ pọ̀nmọ́ wọ́n máa fi pọ̀nmọ́ sí ajẹ́ funfun àpamọ́ ẹ̀fẹ̀ ní kíkà ọ̀ jẹ́ máa ṣe wẹ̀là báyìí wọ́n á bá mi ra iṣu wọ́n bá mi gún iyán sọ́gbọ́ kò sí. ẹ padà wọ́n bí lóye lù ẹ jẹ pọ̀nmọ́ ẹ jẹ kú ẹ jẹ tọ́kì ẹ jẹ rẹ ẹ bá ní kí lọ sí ìlà kí n lọ rìn àgbẹ̀ wa ni wẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wọn náà bá mi ṣe ni owó àjọ náà ni mo gbà yìí. owó ló fi ṣe ayé ò sí owó má dáná wẹ́sù o ń sáré ṣe o ará àdúgbò máa ẹ máa wà wọ́n pa ìyànú ilé o tí wọ́n bá fi owó mi dá àjọ tí wọ́n bá kú ọ̀la kí wọ́n gba àjọ tálájọ ọ̀bà kú kó pè mí lọ́mọ àlè ìgbà tó bẹ́ẹ̀ fún ọ ṣé ti yé tí n bá dé tí wọn bá bá oúnjẹ mo lè pa ọ́rà ni. ogún òkú lásán tó àwọn kò fẹ́ jẹun mo wo ọbẹ̀ mi wà kí n bẹ dáná oúnjẹ tó máa jẹ ṣé ó lè owó àjọ tèmi ni mi ò fi lè sanwó àjọ ni. wọ́n jẹ́ kí mi dé kí mi máa kó jẹ́lẹ̀ kú ẹ̀dùn ẹ̀kọ́ ọ̀tẹ̀tẹ̀ yá gbá léyìn ni. ọjọ́ mọ́wọ́ mi wà kí bẹ́ẹ̀ fi dáná. ọ̀dà àmọ́ gbọ́dọ̀. wọ́n wọ́n jẹ́ kí mi gbọ́dọ̀. Máa mi ṣe láìka aṣọ yẹn. Aṣọ ń dá gan aṣọ olówó ńlá ni kí lẹ fẹ́ fi ṣe. Ẹ ṣe gan aṣọ olówó ńlá náà ló tọ́ sí lọ́rùn ní ọ̀túnla ni Mother's Day ìyẹn àjọ̀dún tí a ti máa ń ṣe àyájọ́ àwọn màmá tá a ti máa ń celebrate ìyẹn a máa ń gbé gbogbo màmá lárugẹ all over the world dẹ̀ nìyẹn gbogbo àgbáyé ní pàtàkì jùlọ àwọn màmá bíi ti màmá tó bá ṣiṣẹ́ takuntakun kọ́mọ lè lọ́lá tó yẹ pé gbogbo àárọ̀ ọ̀sán alẹ́ ọmọ ló fi sìn ojú ọmọ ló fi ń wo àdúrà ló fi ń gbà fọmọ ó tọ́kọ ọmọ náà gbèrú ìyá bẹ́ẹ̀ lárugẹ mo ṣe ní tó bá ti dọ̀tún la mo fẹ́ kẹ́yìn náà lọ sáwùjọ gbogbo àwọn ìyá tó kù kọ́ lè rí pé èmi náà ní màmá tó ṣe é fi yan gan. Oṣù èmi lọ ra sọ yìí fún nǹkan rẹ ló rorò mí yìí Ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá mi yóò wá ro nǹkan rere yóò rorò ọjù bó ṣe rò sí mi lọ ọ jẹ wọn mọ o aṣọ yìí aṣọ ẹ̀yẹ Ọlọ́run wà bá mi gbé wọ̀ òní ọ̀túnla àbọ̀túnla kò pé òní bí n bá ti múra tán òní kí n ya gèlè ó yẹ kí wọn náà jẹ́rìí ìyá tó ní wípé gèlè ń fi gèlè ńlẹ̀ fún mi sórí lọ́túnla tó wá wíhun ọmọ pò níyà kan wọ́n jọ ọ́ lójú. ntẹ́ kan máa ṣe ni pé kí n tó dé ẹ ti wẹ̀ ẹ ti múra sílẹ̀ ẹ ti ya gèlè yẹn kí n kan fọkọ gbé yín ká dẹ̀ lọ. èmi náà sì jọ ọ lójú yóò dáa fún ọ láṣẹ yọrí yóò dáa ṣe mo dúpẹ́. ọ jẹ wọn ọmọ ẹni mọ sọ bẹ́ẹ̀ èmi tí ń jẹ wọn ọmọ báyìí wọ́n náà jẹ wọn ọmọ. kò sẹ́ni bí ìyá mi ò abiyamọ tòótọ́ adúró ti ní lọ́jọ́ ìṣòro ọlọ́jà rẹ̀ mọ́ Èrèlú Ọ̀gọ̀gọ̀ olómú ààrẹ mọ́. ẹ káàárọ̀. lọ́wọ́ kọ́ mi. ẹ káàárọ̀. ké náà ẹ káàárọ̀ ṣé ọpá àdúgbò. Màmí ọ̀dọ̀ yín ni wọ́n sọ pé àwọn ń bọ̀ láàárọ̀ yìí náà àwọn àti Ṣìkẹ́mi gan-an jọ wá. ọ̀dọ̀ mi báwo mi ò rí wọn náà. well wọ́n sọ pé àwọn máa ya ọjà àwọn fẹ́ ra one or two things káwọn lè kó wa fún yín. mo fẹ́ ra nǹkan lọ́jà mi àyìn pẹ̀lú wọn òjò ládéhùn pé wọ́n máa ra nǹkan lọ́jà nǹkan tí mo sọ fún wọn ni pé mò ń bọ̀ wálé ni mò ń bọ̀ àgbé wọn lọ́bì kankan múra dèmí ìjọba lọ́ra lọ́jà. well náà àtàlẹ́ àná náà ti ń jẹ lẹ́nu wọn láwọn fẹ́ surprise yín àwọn ní surprise package fún yín. màmá ọkọ mi o kí ni mọ́mì tún fẹ́ ṣe fún wa surprise wọn tún fẹ́ fún wa àwa gan la ní nǹkan tá a máa ṣe fún wọn rẹpẹtẹ náà. wọ́n dẹ̀ surprise mi tó tọ́. ẹ wẹ jájú pọ̀. ṣé bí Ṣìkẹ́mi tẹ̀lé wọn lára. wọ́n jọ wá ni. ó wà pẹ̀lú wọn. ẹ̀yin náà mú bàbá wa. hello bọ́dá mi bọ́dá mi níbo lẹ wà. Ṣìkẹ́mi mo wà ń lè mò ń dúró de mọ́mì wọ́n lẹ́jọ́ wà ní kí ló ṣẹlẹ̀. ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ wàhálà láti wà lẹ́ bọ́dá mi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. kí ni lẹ́yìn Oṣù kí ni lẹ́yìn yá rẹ̀ ń kọ́ ná. wọ́n wà ń lè ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin mi pẹ̀lú wọn ẹ̀mí ṣàtẹ̀ṣe pa wọ́n ti sáyé tí wọ́n nìyẹn.
pípa ti báwọn ó ní láti lọ wá ìyá rẹ̀ wá ni o. ó tẹ̀ ti da ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wà mí. Màámi kí ni mo ṣe fún yín? Ẹ sọ fún mi ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe yín náà? Ẹ̀yin ṣé torí pé mo ní kẹ́ má jalè mọ́ ni mo dáràn sí? Torí pé mo ní kẹ́ yé bà mí lójú jẹ́ káàkiri ìgboro torí ẹ̀ ni mo ṣe kẹ́ràn. Torí ẹ̀ ni mo ṣe dáhùn lọ́wọ́ yín màámi. Ẹ wá jókòó tì mí, ẹ balẹ̀ mi jẹ́, ẹ bọ̀dọ̀ mi jẹ́, ẹ daṣẹ́ mi rú, ẹ̀yin lẹ pa mí lọ́mọ. Màámi mi ò mọ̀ pé bójú àjẹṣe rere mi ò bá ti sá tipẹ́tipẹ́. Mi ò lẹ́jọ́ kankan tí mo bá yín rò bí báyìí. Bẹ́ẹ̀ ṣáṣe jókòó yẹn bẹ́ẹ̀ ni kẹ́ ṣe dìde kẹ́ bọ́ síta kẹ́ jẹ́ ká lọ sí Òṣogbo lọ́dọ̀ bàbá Fáyẹmí ó yá. Ó dàgbẹ́ gbé wíbàrò àbí. Láti ṣe kí ni. Tẹ́ máa gbé wọn sí ni mo rò pé ẹ ta nǹkan sára ńgbà tẹ́ ń bọ̀ mí ojú ò tì í rárá ni ìyá tó bí yín lọ́mọ ẹ̀ ń pè lólè ẹ̀ ń pè lájẹ ní ẹni tó ṣe ọlọ́kọ̀ yín wá sílé ayé ẹ wá jóye odò tó gbàgbé orísun ẹ̀ ojú ò tì mí fún yín o. Kí ló fẹ́ ṣe fún? Ifá ní dá tẹ́rẹ́tẹ́rẹ́ létí ọpọ́n èdè tí bá wọn fọ̀ láò gbọ́ èdè tí bá wọn fọ̀ láò mọ̀ ọ̀pẹ̀lẹ̀ ń fọ̀ sùúrù lẹ́nu ọ̀gẹ̀dẹ̀ òyàgàn ládìbò ọjọ́ fún ètí sọmọ olóje kọ́ ọ̀lọ̀ níjọ́ tí mọ́mi ojú ṣèrà ire gbogbo erelu ọ̀gọ̀ngàn wọn ni ó kára ńlẹ̀ bọ́ ni kó ṣe ọgbẹ́ bọ́m̀bì rúbọ ó gbèrú ó tèrú ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀ oúnjẹ olóúnjẹ lè kú dé olóúnjẹ sanra ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀ àtẹ̀kùndẹ́kùn nìfà bá wọlé pín ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ ṣẹ̀ṣẹ̀. Erelu ọ̀gọ̀ngàn abiyamọ ló